Òṣùpá padà fi orin ṣe mọ̀ pé ẹ ṣàgbọ̀ pé Òṣùpá lọ play fáwọn APC. bẹ́ẹ̀ni. ibi ẹ ti play lòṣùpá ti ń takò ọ̀rọ̀ sí ẹni táwọn PDP fẹ́ fà kalẹ̀. ibẹ̀ lòṣùpá ti ń sọ pé wèrè ta ló mú ẹ wá tó ló fẹ́ sọ lórí wa. àwọn èèyàn wá ń rò pé kí ló wá dé tí Òṣùpá fi ń sọ irú ọ̀rọ̀ báyìí. ó ní ète ọgbọ́n ìwà burúkú tí wọ́n wù jò ní iná tó fẹ́ wá tó lò lé wa lórí. ó lẹ́yìn èèyàn ibi tó Olúbàdàn bá lọ ní kí ẹ jẹ́ káwọn ò lọ. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. àmọ́ ní kókó ọ̀rọ̀ ṣá ìgbà tó Òṣùpá sọ oríṣiríṣi òkú ọ̀rọ̀ tán làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pósìtì mọ́tò ti Ṣèyí Mákindé tó f'Òṣùpá pé à mọ́tò tọ̀ wọ́n aláìmoore l'Òṣùpá o làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ kí ló dé tó fi ń bú Ṣèyí Mákindé ládùúgbò oore tó ṣe é. ìgbà òdìjọ́ kejì l'Òṣùpá náà bá padà jáde ó ní kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí òun ẹ mọrú nǹkan tẹ́ ẹ máa sọ o. ǹjẹ́ kí wàá ní nǹkan tí ó fà á tó Òṣùpá fi sọ bẹ́ẹ̀. Òṣùpá ní Ṣèyí Mákindé ò ṣeun lóore o òun gangan lòun ṣe Ṣèyí Mákindé lóore o. ó lóun ti ń play fún Ṣèyí Mákindé tipẹ́. ilé ti ta sí. ó ní kódà Ṣèyí Mákindé ò tí ì sí nínú PDP tó Òṣùpá ti ń play fún. ó dénú PDP tán ó tún kọrin fún náà ni. ó sọ débi wípé iṣẹ́ tó báyìí kóun ṣe ní sílé mẹ́ta wọn á ní kóun ṣe ní sílé kan. ó lóun dẹ̀ rò pé iṣẹ́ yẹn nígbà yẹn Ṣèyí Mákindé ò tí ì wọlé ó lóun rò pé àjùmọ̀ṣe gbogbo wa ni. ó lóun rí iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àjùmọ̀ṣe. ó ní iṣẹ́ mi wọn ò ní fóun lówó ó nígbà tó yá wọ́n tó bà mọ́tò òun jẹ́ níbi campaign. ó ní lẹ́tà gbogbo owó tó fẹ́ fóun tó bá ti wá bí wọn á ní kó ṣe sùúrù káwọn ò fi wọlé. ọlámọ̀ nígbà tí Ṣèyí Mákindé wọlé tán ó lójú tí àwọn fi jọ sọ nígbà campaign nǹkan náà fi ń hùwà sóhun. ó ní bó ṣe di pé wọ́n ń gé òun nìyẹn láti gbà yẹn tóun ò rówó gbà mọ́. ó ní mọ́tò tẹ́rí tí wọ́n fóun mọ́tò òun tó bàjẹ́ nínú campaign ó nígbà tóun fẹ́ bínú ni wọ́n fóun ní mọ́tò padà. lọ compensate òun. bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí òun gba mọ́tò tán ó náà bá tó pè pé kó tó wá máa kọrin lọ láìsàn kọ́bọ̀ lòun fi àwa ní owó tẹ́ ẹ jẹun tẹ́lẹ̀ àti tẹ́ ẹ fẹ́ pòun fún sìn ẹ fún òun wọn láṣìírí tó fàjà nìyẹn o. ó ní so ẹni tí ò bá mọ̀ di ọ̀rọ̀ kó rọra máa dá sọ̀rọ̀. pẹ̀lú pé Òṣùpá ń kọrin fún Mákindé lásìkò campaign àti pé wọ́n fún ní mọ́tò àti pé Òṣùpá ní wọ́n jẹ́ ń lówó tẹ́lẹ̀ àti bó ṣe náà fóun ní mọ́tò tán wọ́n ní kó tún padà wá máa kọrin láì ní san kọ́bọ̀ tó ń fi wá lówó tán jẹun tẹ́lẹ̀ àti tán ṣẹ̀fẹ̀ gbé fóun kán bó ń kó. ṣé tààlà lè darí ẹ̀bí sọ́dọ̀ rẹ̀ tààlà lè sọ pé bóyá ó jẹ́ bínú ọ méjèèjì báyìí. ọ̀rọ̀ láre. àwọn méjèèjì ò lẹ́bi àásọ tó ń kálukú fún ni. wọn lẹ́bi ọ méjèèjì. wọn lẹ́bi àásọ tó ń kálukú fún ni àásọ ti Táyé fún àti sọ ti Kẹ́hìndé náà fún. kì í máa ṣe Táyé kọ́lé tì. ẹ mọ ẹ pé ọ̀rọ̀ ti da àwọn méjì bá. wọ́n ti di méjì. àásọ ti Táyé. ọ̀rọ̀ dàbí ẹ̀yin náà ti pé méjì lẹ́ ń pera yín. gidi la wa. ó ti yé mi ìbejì ajúgbà Jésù. kí n tó bẹ̀rẹ̀ kí n tó bọ́ sí ètò tí ẹgbẹ́ wa làjì ká kọ́kọ́ fi apá abẹ́ ká kí gbogbo ọmọ Nàìjíríà pé a kú oríire. oríire náà dẹ̀ ni pé ibi táwa ti rọ́mọ Nàìjíríà ní ìlú adúláwọ̀ tí wọ́n ń ṣe nǹkan gidi ń bẹ̀ tí wọ́n fi ń gbórúkọ Nàìjíríà lárugẹ ó yẹ ká kí wa pé a kú oríire ká sì kí n tọ́nu pé o kú iṣẹ́. o kú oríire. ìyẹn ni Ọbáfẹ́mi tí ó ja WWE wrestling lánàá tó dẹ̀ win Brock Lesnar ẹni tó win nìkan kò sẹ́ni tó bíi kò lè win ni. ṣùgbọ́n náà ó win Brock Lesnar kí Ọbáfẹ́mi pé okò òrìrì gba tí màá tiẹ̀ gbọ́ rìpọ́ọ̀tẹ̀ wọ́n ní kì í ṣe kàn bí sílùú Amẹ́ríkà o wọ́n nílùú Èkó náà náà bí sí tó dàgbà sí kó tó di pé ó rí ìlú Amẹ́ríkà àdèdúpẹ́ pé ó tún lọ gbé orúkọ Nàìjíríà ga lárugẹ níbẹ̀ táwọn kan ti wà tó ti ń borúkọ Nàìjíríà jẹ́ tí wọ́n ti ń bàjẹ́ kiri lẹ́nìkan gbé orúkọ Nàìjíríà ló tún gbé wa sórí map ìtúndà àkí Ọbáfẹ́mi pé okò òrìrì kò ṣe takuntakun. Ìkejì Alhaji kí n mẹ́nubà ti àwọn ọmọ Senegal
tí wọ́n tú sílẹ̀ ok ní Morocco. ní Morocco nígbà tí wọ́n gba final World Cup final Nations Cup. ẹ̀ṣẹ̀ wá fẹ́ kí ẹ náà kú oríire ni. wọ́n ṣe tẹ̀wọ̀n dé ni ẹ̀wọ̀n oṣù mẹ́ta tí wọ́n lọ. akíwọ̀n kúrẹ́ náà ni akíwọ̀n torí pé pẹ̀lú tó ṣẹlẹ̀ ní final tí wọ́n nǹkan ní àwọn ọmọ Senegal ṣe látàrí òfin ọwọ́ òfin náà fi mú wọn wọ́n sì lo ìgbà tó yẹ ká lò ń bẹ̀. oṣù mẹ́ta náà pé. wọ́n ti tú wọn sílẹ̀ báyìí pé ká máa lọ ní ìrọ̀rùn ká máa lọ sí ilé wọn. kí mo fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ bẹ̀yẹn ni pé tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n ti gbá final Nations Cup tó ti àwọn kan mọ́lé á ti máa dé pé ṣe bí APC ló wà ń bẹ̀ ìgbà àwọn PDP ó jáde wọ́n máa sọ báyìí kò yẹ ká tì wọ́n mọ́lé àwọn kan ó jáde kò yẹ ká ṣe báyìí torí pé àwọn ọmọ kan tó ń jẹ́ òfin lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn Morocco fi hàn wá yẹn òfin ọwọ́ òfin ni wọ́n lò àwọn tí wọ́n òfin nílùú wọn wọ́n fojú balẹ̀ ẹjọ́ wọ́n sì tì wọ́n mọ́ wọ́n sì lọ sí ọgbà ẹ̀wọ̀n. àsìkò wọn dẹ̀ pé wọ́n sì tú wọn lẹ̀. wọ́n sì tú wọn lẹ̀ pé ká mọ́ lọ sí ilé wọn. etí wọ́n fẹ́ mẹ́nubà náà ni ohun tó ṣẹlẹ̀ ní Benin Road Ọ̀rẹ́ nírọ̀lẹ́ àná látàrí àwọn ajínigbé àtàwọn agbẹnipa. again. wọ́n tún ṣe ọṣẹ́ ní Ọ̀rẹ́ ní àná òde òní wọ́n dẹ̀ attack GUO bus wọ́n pa driver wọ́n dẹ̀ kó àwọn yòókù lọ wọ́n pa driver wọ́n dẹ̀ kó àwọn yòókù lọ. àná òde òní náà ni mo ń wo interview tí wọ́n ń ṣe fún Dínú Melaye mo ṣe ń sọ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká mẹ́ tá a tẹ̀lé tá a dìbò fún gbogbo àwọn olóṣèlú tí wọ́n wà bẹ́ẹ̀ nísìn Tinubu ni gbogbo wọn ń bú ṣé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò ká àwọn olóṣèlú tó kù ṣùgbọ́n ìgbà tó máa bí Dínú Melaye lánàá Alhaji kò rí nǹkan kan sọjú pé òun ò wí ní Tinubu lọ tó máa fún wọn àti Tinubu sílẹ̀ ṣé problem ta ní Nàìjíríà nísìn nìyẹn. ṣé o lọ sọ bẹ́ẹ̀. ó ló ń sọ bẹ́ẹ̀ ẹni tí ó ti wí ní wọ́ọ̀dù tiẹ̀ ẹni tí ó ti wí ní wọ́ọ̀dù tiẹ̀. mo ń wo Arise News láàárọ̀ ìgbà tí irúfẹ́ òsèlú tó ń sọ̀rọ̀ ó ní ṣé Tinubu tó ti ṣe governorship ní lẹ́ẹ̀mejì rí 2 terms omoro post tó ti dè múrí ó tún wá ṣe presidency ẹ̀ tó jẹ́ president ìwọ tó ti débì kankan tó ṣe governor ọdún ẹgbẹ́ ò tí rí governor ṣe. onítàbá fòun àti ẹlẹ. ẹ rí i pé àwọn olóṣèlú wa ọ̀pọ̀lọpọ̀ wọn Alhaji tá a bá wo ọ̀rọ̀ ẹnu wọn kò tálì mọ́ èyí tó wà nínú ọpọlọ gbogbo wọn Alhaji kí ṣe pé mò ń bú wọn torí pé èyí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà wà ń bẹ̀ wọn rí nǹkan kan sọ́nu tó ń ṣẹlẹ̀ àánú òde òní ni wọ́n pa driver GUO ní Ọ̀rẹ́ ṣé wọ́n pa wọ́n dẹ̀ kó àwọn yòókù lọ. ṣùgbọ́n kò sí olóṣèlú kankan tó jáde rí nǹkan kan sọ tó máa jáde báyìí Tinubu a máa wí ní Tinubu ó mì pé ipò lẹ́ńlé lé àfẹ́sẹ̀ aráàlú. a ti ẹ̀ lè béèrè pé abiṣẹ́ wọ́n mọ̀ ń pa ẹ̀ ni. Alhaji ibi tí mo mọ̀rọ̀ bọ̀ ni gbogbo àwọn olóṣèlú tó wà Nàìjíríà gbogbo wọn mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀. torí ó ṣẹlẹ̀ wọn rí nǹkan kan ṣe sí rí. gbogbo wọn mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀ torí tí wọn bá mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀ awùwò ṣàyẹ̀kọ́ tiẹ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àánú òde òní ni wọ́n àtàkàwé èèyàn ní Ọ̀rẹ́ wọ́n pa dírẹ́fà ẹni ẹlẹ́ni tó yẹ pé jíjẹ mímu ló ń wá kiri ṣáwọn tó abduct wọn ṣé dírẹ́fà ló ṣẹ̀ wọ́n ni wọ́n pa dírẹ́fà wọ́n kọ́ àwọn yòókù lọ wọ́n máa bèrè ransom wọ́n dẹ̀ interview ẹ̀yìn tẹ́lẹ̀ kúrẹ́ ẹjọ́ ní ADC lánàá ẹ̀ẹ́dẹ́rì kankan sọjú pé ẹ máa win ní Tinubu lọ Tinubu ó lè dá bó ṣe ń padà bọ́ nígbè yìí lọ́rọ̀ tẹ́ gbé wa o Tinubu gan dá wọn lóhùn níjẹta ní program tó ti give conference Tinubu dá wọn lóhùn pé ẹnìkan kan ò lè dẹ́rù bò òun Dínú sọ pé àwọn tí ń dẹ́rù bà Tinubu lẹ́nìkan kan ò lè dẹ́rù bà wọn Alhaji ó lóun mọ tó ju orin gbà tó ń ṣe primary election tó ń dẹ́ fi win primary election ó lóun mọ tó ju orin kóhun tó win presidency Alhaji ó ní pé nígbà tó ń wá dé bẹ́ẹ̀ tán bí àbájọ ṣọwọ́ rè bóyá ṣọwọ́ tó fẹ́ báyìí ó mí pé nígbà tí mo ti dé bẹ́ẹ̀ tán tọwọ́ ti fẹ́ ẹ wá lè fẹ́ win ní mi ìtumọ̀ ẹ nìyẹn bọ̀ kí ló dé tí àwọn olóṣèlú yòókù àwọn Labour Party ADC tó ń pariwo kiri bẹ́ẹ̀ pé wọ́n ṣe tí wọ́n dẹ̀ mọ̀ kankan PDP kí ló dé tí wọ́n sọ̀rọ̀ nípa bó ṣe ń pa àwọn èèyàn nílùú
báwọn kidnappers báwọn ajínigbé agbénigbá ṣe ń pa àwọn èèyàn àwọn parties yòókù sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n gbogbo ariwo tó ń pa ni pé àwọn máa wí ní Tinubu àwọn máa wí ní Tinubu àwọn tó wà ní UK náà àwọn Nàìjíríà tó wà ní UK tí wọ́n ń jáde lọ sí embassy tọ́lọ́ ń pariwo pé kí wọ́n yọ INEC chairman jáde ṣé problem Nàìjíríà ni pé kí wọ́n yọ INEC chairman jáde ó ṣe mí lànà dẹ fáwọn tó tún wà ní UK náà kí wọ́n sọ pé kẹ́yìn rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú bó ṣe ń pa ẹ̀tàn jínigbé ní pé kí làwọn parties yòókù ń ṣe wọ́n lè pariwo jáde pé àwọn ń ṣe convention bó wọ́n lè jáde pé àwọn ajínigbé agbénigbé ń pààyàn ètò tó wà ní UK náà wọ́n sọ pé kán change INEC chairman ó máa ń ṣe mí lànà fáwọn Nàìjíríà mi tí a bá ń jáde tí a bá mú tó yẹ ká sọ. a rí Nàìjíríà bíi small country àbí ìlú kan tí wọ́n kẹ́kẹ́ àkèdè máa parí kọ́kọ́ change INEC chairman current situation tó ń ṣẹlẹ̀ àwọn ajínigbé agbénigbá àwọn olóṣèlú yòókù mọ̀ sí. àwọn olóṣèlú yòókù mọ̀ sí. ọ̀rọ̀ náà fẹ́ sú yẹn báyìí o. campaign ò dúró. gbogbo wọn ṣe convention. wọ́n ṣe convention wọ́n ṣe campaign. wọ́n jíyàn gbé. wọ́n jẹ́ jíyàn gbé ń bẹ́ẹ̀. àwọn tó dẹ̀ ń travel jẹ́jẹ́ tán wá jíjẹ mímu lọ ṣebí wọ́n ṣe campaign ní Ìbàdàn gbogbo last week. nǹkan kò ṣẹlẹ̀. àwọn ADC ṣe campaign l'Abuja. ìtọ́ afọ́nì kò ṣẹlẹ̀. wọ́n ṣe campaign ní Ìbàdàn nǹkan kò ṣẹlẹ̀. ADC ṣe campaign l'Abuja. wọ́n ṣe convention. àwọn gọ́fúnà declare intention wọn nǹkan kò ṣẹlẹ̀. àná alárẹ̀ náà ní fúlàní tó lọ pa ẹnìkan nìbàdàn. nìbàdàn. ṣùgbọ́n wọn ìpáyìn lásìkò ọ̀rọ̀ òṣèlú. àwọn ẹni tó ń travel lọ náà rẹ̀ tó ń wá jíjẹ mímu lọ àti ọ̀pá driver. omi ìpá àwọn olóṣèlú yòókù máa ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ fi sabotage president government ni kí ló dé tí wọ́n jáde káwọn náà sọ̀rọ̀ ń pẹ́ èyí kan wọ́n jáde UK pé káwọn INEC chairman ṣé INEC chairman ní problem wa ni èyí tó máa ń súnmi lórí ọ̀wà Nàìjíríà ni pé mo mọ̀tẹ́ ló ń kó bá wa meanwhile àmọ́ nǹkan kan mo mọ̀tẹ́ ló ń kó bá wa Alhaji àmọ́ nǹkan kan pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n ń jíyàn gbé wọ́n àlọ́ pààyàn ní campaign ground rí wọn jíyàn gbé ní campaign ground rí ó ṣe wá jẹ́ pàwọn ẹlẹ́ni tó ń wá jíjẹ mímu lọ ní ọ̀nà rẹ̀ lánàá. jẹ́ pé jíjẹ mímu làwọn wá kiri wọ́n ti pa driver báyìí. Alhaji ìgbà tí wọ́n ń show interview Dino ní arrest tún show inú ilé Dino tún show inú ilé pé káwọn inú ilé òun bó ṣe rí. ó tún sọ lórí ètò. yes káwọn luxurious inú ilé òun bó ṣe rí ẹni tó bá wo arrest láàárọ̀ ẹ̀ kó já mi. ẹ ṣé pé ìyẹn ló máa fi lónìí. kò yé mi Alhaji níbi débi tí ń pa àwọn èèyàn ó dẹ̀ pé rẹ̀ ń leader òun àtọ́ bá kò méjèèjì ó pocket òun wá ń ṣonú pálọ̀ gbogbo bó ṣe decorate inú ilé ṣé nǹkan tá à ń pè leader nìyẹn. àwa Nàìjíríà tí ìmọ̀ bí tá à ń lọ Nàìjíríà nìkan nu oge mímẹ́pọ̀ àwọn kan tún wà ní UK wọ́n lè jáde pé kẹ́yọ̀ INEC chairman ṣé INEC chairman ní problem wa ni ṣé tó bá ti yọ INEC chairman àwọn terrorist ò ní pààyàn mọ́ tó bá ti yọ INEC chairman ṣé àwọn ajínigbé gbé nípa wọn ò ní gbéyàn mọ́. àbí yẹn ló máa ní kó wo epo wálẹ̀. àbí yẹn ló máa jẹ́ kó epo wálẹ̀ Alhaji bí o ta sọ ní sí campaign grant wọ́n ń ṣe láti jọ ẹ̀ wọ́n jí ẹnìkan gbé wọ́n pẹ́ ẹnìkan kan bẹ́ẹ̀ tó ń travel tó ń wá jíjẹ lọ wọ́n gbé wọn wọ́n ń pa wọ́n. mo rí kinní kan tó yà mí lẹ́nu ayé gbẹ̀ngbẹ̀ Nnamdi Kanu kì í ṣe Yorùbá. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n mo pity ẹ̀ fún kankan lánàá pé bó ṣe jẹ́ pé Nnamdi Kanu kì í ṣe Yorùbá mo pity Nnamdi Kanu lánàá látàrí ìròyìn kan tí mo rí mo kàn rí àwọn ọkùnrin kan ni wọ́n wá pọ̀ lọ rẹpẹtẹ gọ́fìmẹ̀ntì ló host wọn mi mọ state yẹn wọ́n wá wọ gbogbo wọn rán Guinea wọ́n máa lé ní 200. tọ́dé fìlà green. wọ́n sì dé fìlà green yóò dáa fún yín wọ́n wọṣọ white wọ́n dé fìlà green bóyá wọ́n gbé Kùránì lọ́wọ́ wọ́n lọ Boko Haram tó ronú pìwàdà ládùúgbò èèyàn tí wọ́n ti pa wọ́n láwọn Boko Haram tó ti ronú pìwàdà nìyẹn pé so wọ́n ń búra fún wọn pé kí láwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn tó ti pààyàn fisikálì tí wọ́n ti gbẹ̀mí rẹpẹtẹ. tó ti sọ àwọn ní family di. ẹ kúkú lọ tún Nnamdi Kanu náà lẹ́kẹ̀ẹ́ gbé Bíbélì fún un. kó náà sọ pé òun kẹ́ni kó náà lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ojú bẹ́ẹ̀ lọ Alhaji. kí ló dé tẹ́ mú Nnamdi Kanu ṣé ìbí ká pé wọ́n fèsì Nnamdi Kanu nìkan pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó yàtọ̀. tí wọ́n dẹ̀ tú ẹlòmíì sílẹ̀. bẹ́ẹ̀ni. Boko Haram tó wá jẹ́ pé àwọn gbébọn lọ́wọ́. wọ́n ti pa àwọn èèyàn. tó bá bí ẹlòmíì èèyàn tó ti pa tilé 200 fúnra rẹ̀ ní personally fúnra rẹ̀. ẹ wá ní wọ́n ti ronú pìwàdà ẹ lọ gbé Bíbélì fún Nnamdi Kanu náà. kó náà búra tó kẹ́ni kó náà búra kó náà ti ronú pìwàdà òun ò gún ìbọn tiẹ̀ fisikálì ẹnu lòun fi pààyàn òun ò yìnbọn àwọn ilé àwọn ti pa wọ́n dẹ́ pé ìmọ̀ pé ẹ rí wọn. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nísìn àwọn opposition party wọn ní sọ nǹkan kan èyí tá a mọ̀ sọ́dọ̀ ni pé àwọn máa win ní Tinubu
ó ṣe jẹ́ pé post lẹ̀ lé kí ni plan yín fún nàìjíríà gan sọ jáde pé structures wa ni plan wa ni fún nàìjíríà sọ kankan jáde. ẹ wúrọ̀ ta sọ yẹn mi tí ẹ̀ mú kọ́ ẹ rí. tí wọ́n sọ nǹkan jáde Dino-Melaye yóò sọ nǹkan báyìí pé táwọn bá débẹ̀ nǹkan báyìí làwọn fẹ́ ṣe ó ń sọ ó máa win ní Tinubu ó máa win ní Tinubu wọ́ọ̀dù tiẹ̀ gan ó win àwọn kẹ́lẹ́ jáde UK ṣé problem wa nìyẹn. ẹlẹ́gbàgbà ní 744 bẹ́ẹ̀ ni làwọn repentant terrorist tàbí Boko Haram yẹn ẹni kan sọ pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kán búra. ṣé problem wa nìyẹn ní sí Nàìjíríà àwọn olóṣèlú yẹn gbogbo àwọn opposition leader pátápátá náà mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà àti ìmọ̀bí tá à ń lọ à ń sún lọ́wọ́ ni àti ìjì à ń sún lọ́wọ́ ni àti torí tá a bá ti jí ni gbogbo àwọn ADC tó ń kóra wọn jọ àwọn PDP ó yẹ ká gbárùkù tó ká sọ pé a ṣe tán láti tẹ̀lé nìkankan torí àwọn tẹ̀ ń tẹ̀lé wọn jáde lórí national TV kan sọ ká béèrè problem wa pẹ̀lú àwọn Boko Haram àti àwọn terrorist wọn jáde kan béèrè kan accuse àwọn terrorist rí ADC ṣe convention àgbọ̀pọ̀ jẹ́ nìkan gbé ó ṣe l'Abuja àwọn Ìbàdàn ṣe convention èrò pọ̀ àgbọ̀pọ̀ jẹ́ nìkan gbé àwọn ẹni ẹlẹ́ni tó wá ń travel ó dẹ̀ pa driver dànù ó dẹ̀ kó àwọn yòókù lọ ó ní pé àwọn opposition leader gan mà sí tàbá wí àgùntàn bá wí ọ̀rọ̀ ara àwọn tí ó sọ pé irọ́ ẹni gbàkà wọn ni àwọn opposition leaders àwọn ní problem Nàìjíríà alájì wọ́n fi ń sabotage present government ni torí tí wọ́n bá mọ̀ sí ó yẹ káwọn náà máa jáde kán máa attack pé kí ló dé tó ń pa àwọn èèyàn àgbọ̀ pé gbogbo àwọn opposition leaders yẹn àgbọ̀ pé wọ́n gbé àwọn èèyàn tí wọ́n rí alájì bí tó bá ti jẹ́ àwọn èèyàn gbé báyìí wọ́n máa ń send orúkọ wọn lísọ fáwọn tó rán wọn ṣẹ́ ni alájì àgbọ̀ wípé wọ́n gbé àwọn àbúrò àwọn opposition leaders gan rí bó ṣe ń gbẹ̀yàn tó àgbọ̀ pé wọ́n gbàbúrò Dino-Melaye àgbọ̀ pé wọ́n gbọ́ mẹ́rùfà rí àgbọ̀ pé wọ́n gbọ́ ọmọ Peter Obi wọn àgbàbúrò Àtìkù rí ṣé Nàìjíríà náà kan gbogbo wọn wà ní. ìgbà wo Nàìjíríà gbára tó fẹ́ ronú ara wa wò àwọn kan wá dìde ẹni pé INEC chairman nìkan yọ ṣé INEC chairman ní problem wa ni àṣà tó wà UK náà àṣà kan ló tẹ̀ mọ́ tí wọ́n ń ṣe níbẹ̀. ó tó ní alájí ó tó ní máa sọ pé kì í ṣe gbọ́n tó wà ní UK ni wọ́n wà OK. ẹ wá ń rẹ́ sáré pé kí wọ́n yọ INEC chairman ṣé kí wọ́n yọ INEC chairman ní priority yín wọ́n ń tọ̀yàn lójoojúmọ́ sọ̀rọ̀ ń pẹ́. ẹ mọ̀ pé tí INEC chairman ìyẹn làwọn rí i pé ọ̀nà tán lè gbà wọlé ìbò táwọn ní. lọ́wọ́ tó yọ INEC chairman báyìí Nàìjíríà ti dà àwọn tó ń jínigbé ò ní pààyàn mọ́. alájọ ẹ̀dá bọ́ sórí ètò tòní jàre. ẹ̀dùn òótọ́ mọ̀ ní àmọ́ tí ẹ jí lórí ètò. ètò náà ń ṣe alájí. torí pé àwọn ò jẹgbẹ́ la fi ń sọ tòótọ́. àwọn opposition leader tó ti jẹgbẹ́ wọn lè sọ tòótọ́ jáde àwọn sì là ń tẹ̀lé kiri. àbí àwọn tó ń support ADC alájí inú mi àdùn kẹ́nìkan kọ̀ wọlé kó sọ wípé plan ti ADC ní àti structure wọn fún Nàìjíríà tẹ́ bá wọlé lélẹ̀ kẹ́nìkan jáde tó ń support ADC tó ń tẹ̀lé ADC kẹ́nìkan jáde kó sọ nígbà táwọn tó jẹ́ national secretary Arẹ́gbẹ́ṣọlá kò lè jáde sọ pé plan àwọn ní fún ADC fún Nàìjíríà orin ọ̀tẹ̀ lóníkà máa kọ tó ń fọwọ́ sórí tó lórí Tinubu dàrú ó ń kọrin ọ̀tẹ̀ sórí ọ̀tẹ̀ yẹn ni structure àti plan tán ní fún Nàìjíríà Dino-Melaye jáde kò lè sọ plan tó ní fún Nàìjíríà ó ló máa win ní Tinubu wọ́n bí Peter Obi ó lè sọ plan tẹ́ni fún Nàìjíríà ó ló máa win ní Tinubu ó ló máa bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì tẹ láti north ṣé structure tẹ́ni fún Nàìjíríà nìyẹn. wọ́n là ń sọ̀rọ̀ ẹran tó níwo ìgbín yọjú. gbogbo àtà ń pe leaders wọ́n ń ṣe leader àtọ́ alájì wọ́n kàn ń báyé youth jẹ́ ni wọ́n jẹ́ kí youth ní future. àmẹ́bí wọn. àwọn ago ready pàfẹ́ ní future tó dábàá ready àdìmọ́ tẹ̀lé wọn bí ẹran mùsù. àmẹ́bí tí wọn kọ́ kápẹ́ YouTube bá ti sọ jí ni. alájì lórí ọ̀rọ̀ tí a gbé wa. ìyẹn lórí ọ̀rọ̀ tòṣùpá àti gómìnà fúnra rẹ̀ òṣùpá ní. alájì. gómìnà ọ̀làdéhùn tó ṣe fún un. ẹ jẹ́ kọ́kọ́ lọ sórí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé. ok. ara tá a ti máa ń pariwo fáwọn olóṣèlú òun náà padà ṣe fún Saheed Òṣùpá. ara ẹ̀ náà ni pé táwọn olóṣèlú bá fẹ́ wọlé wọ́n á máa ṣàdéhùn tí wọ́n ní mú ṣẹ. ǹjẹ́ gbogbo àtàwọn àbẹ̀ ṣé gbogbo àdéhùn tán ṣe náà mú ṣe wọ́n ti ẹ̀ ṣàdéhùn mọ́ nísìn. ìbọn kan lè sọ pé àwọn ADC kò sáré òtún lẹ́fí níwọ̀n tí ẹ̀ kúkú sọ tó àwọn òwe ní Tinubu làwọn ń sọ. gómìnà Ṣèyí Mákindé nínú ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ alájí ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ Saheed Òṣùpá ní ẹ ti ń lo òun tó ti ń kọrin fún yín
kó tó di pé join PDP gan ìyẹn ni pé látàyè SDP. orin Saheed Òṣùpá gan ó ràn yín lọ́wọ́ gan tẹ́ fi débi tẹ́ dé torí pé Saheed Òṣùpá ní France kò sẹ́ni tó mọ Ṣèyí Mákindé kó tó di gómìnà. kò sẹ́ni tó mọ orin Saheed Òṣùpá tó fi ń kí Mákindé làwọn fi àwọn tó ń gbọ́ orin Òṣùpá tán àwọn followers Òṣùpá náà wò pé ta ni ó ń kì yìí. wọ́n dẹ̀ pé tó ń kì yẹ tẹ́ bá dìbò fún inú rẹ̀ orin Ṣèyí orin olórin bí áńgẹ́lì làwọn náà jẹ́ orin táwọn gan ní power nínú ẹ̀yin olóṣèlú nígbà tẹ́ wá lo Òṣùpá ẹ lò tó ń kọrin fún yín wọ́n lè Òṣùpá wọ́n lè jà wọ́n lówó jà wọ́n lóde pé mọ́tò àwọn gan tún bàjẹ́ sí PDP rally yín. ẹ sì promise pé fún ọ ní mọ́tò ẹ̀dẹ̀ bá ti wọlé. ẹ̀dẹ̀ wọlé tán rí tí wọ́n rò mọ́ bákan náà náà ń ṣe fáwọn aráàlú kìí ṣe Alhaji Saheed Òṣùpá nìkan nígbà tó máa promise aráàlú pé àṣẹlẹ̀ mo sọ láti nígbà tá a sọ̀rọ̀ pé nígbà tó débẹ̀ tán gómìnà Ṣèyí Mákindé ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n ń bọ́ ọmọ inú ilé wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe máa ń bá àwọn aráàlú sọ̀rọ̀. mo rí tẹ́ sọ̀rọ̀ yẹn jọ yẹn. gómìnà Ṣèyí Mákindé á máa àdírẹ́sì àwọn aráàlú bí ẹ pé wọ́n ń bá àwọn ọmọ tó wà lẹ́ǹkùlé ilé wọn sọ̀rọ̀ pé wọ́n ń pariwo ń bẹ̀ kàdákẹ́ wọ́n dẹ̀ ti gbà yí pé àwọn tí wọ́n tẹ̀ka tí wọ́n dìbò fún ọtá débi tán dé nìyẹn ṣùgbọ́n tó bá débẹ̀ tẹ̀ wọ́n máa ń rí pé agbára tó lọ́wọ́ àwọn wípé àwọn làwọn gbéra wọn débẹ̀ olú padà ṣẹlẹ̀ tí Òṣùpá fi ń sọ̀rọ̀ yìí. Òṣùpá náà ti ń dákẹ́ tipẹ́ o wọ́n nígbà tí ó fẹ́ dìjà Alhaji ni wọ́n fọ́n ní mọ́tò yẹn. tóṣùpá bá dákẹ́ ti pé kò mí kóṣù kó mọ̀rọ̀ sọ Òṣùpá náà dúró de irú ọjọ́ òní báyìí ni. ok pé mo dúró de ọjọ́ táwọn mi ò pè mí. bẹ́ẹ̀ ni Òṣùpá náà dúró de irú ọjọ́ òní báyìí ni. irú ọ̀rọ̀ tóṣùpá dẹ̀ sọ jáde ó sì dùn mọ́ wa nítorí pé ó yẹ kó fi máa jẹ́ àríkọ́gbọ́n fáwọn olóṣèlú tó jẹ́ pé ẹ máa ń ṣàdéhùn tẹ́ kì í múṣẹ. àdéhùn tẹ́ kì í múṣẹ ètò ìjẹ káwọn aráàlú tó wá jáde ká pariwo kí wọ́n ké gbàjà kí wọ́n pariwo mọ́ pé àdéhùn tẹ́ ẹ ṣe ẹ̀ múṣẹ àwọn aráàlú wọn ní pariwo mọ́ gómìnà pírẹsidẹ́ǹtì náà mọ̀ pariwo mọ́ gómìnà tẹ́ ẹ dìbò fún stéètì yín ẹ̀ tún lè lẹ́nu pariwo mọ́ pé gbogbo àdéhùn tán ṣe o wọn à múṣẹ. ẹni tó dẹ̀ kó kálukú bùsùn nìyẹn. ṣùgbọ́n ẹ̀wọ̀nà tí Òṣùpá gbé orin gbà tó fi bá Ṣèyí Mákindé wí. ìgboro sì dàrú. àwọn kan tún sọ wípé mọ́tò tí ó dáa jù ní ilé Òṣùpá èyí tí Ṣèyí Mákindé fún ni. ṣé wọn mọ̀ pé mọ́tò ó ti jẹ́ mọ́tò tẹ́lẹ̀. ó sì jẹ́ lówó tẹ́lẹ̀ ó ní dìsìn wọ́n sì jẹ́ lówó gan tán Alhaji Saheed Òṣùpá tá a ti sanwó yín ẹran tí mi ń bí o à ń jà fún yín báyìí. àwọn olóṣèlú ilé wọn àwùlọ Alhaji torí gbogbo àti Alhaji Saheed Òṣùpá ti ń kọrin fún wọn ara wọn tó wọn lọ́ọ̀kẹ́ pé Òṣùpá ti mi owó lónìí ṣé ẹ̀ mú Òṣùpá ti lówó lónìí. tẹ́ bá rí olórin kan ní orí stage tó ń kọrin fún àwọn olóṣèlú ó kéré tẹ́lẹ̀ tí wọ́n ti gbé 20 million. bẹ́ẹ̀ ni Òṣùpá ti mi owó lónìí Òṣùpá ló ń kọrin fáwọn PDP Òṣùpá ló ń ṣe báyìí wọ́n sì mọ̀ wípé ìtàn Òṣùpá fi ń ra mọ́ abẹ́ aṣọ àwọn nìkan náà mọ̀. ọ̀rọ̀ àdéhùn tá à ń sọ náà ní ẹ máa ṣàdéhùn faraàlú pé ẹ ṣetọ̀ tẹ́ ẹ bá débẹ̀ tán ìwà ẹranko làwọn gómìnà máa ń wù. ẹ jẹ́ fi sọ́nà yẹn Alhaji ìwà ẹranko làwọn gómìnà máa ń wù kò sí bẹ̀rù Ọlọ́run lára wọn mọ́. ìjọ tẹ́ẹ̀rì bẹ̀rù Ọlọ́run lára àwọn gómìnà. àsìkò campaign àtìgbà tí wọ́n bá ń gbàwẹ̀. àwẹ̀ wo. àwẹ̀ mùsùlùmí. ìyẹn gan kò sí bẹ́ẹ̀ rọrùn lára àwọn. ó wà bẹ́ẹ̀ gan náà wọ́n máa gbé àwọn àfáwà kan wá ṣe wá sí. kọ̀ wá dénú wọn. wọ́n wà jókòó bí èèyàn lọ ìwé ẹranko sì ló wà lára wọn. wá sí tí ò dénú wọn. tó bá tún wá dìgbà campaign tán wọ́n á máa ṣe ṣúọ́ṣúọ́ bẹ́ẹ̀ pé àwọn kan náà wà lórí ìjọba tẹ́lu agbára èyí tó bá ń lò ìjọba lé lórí bí ẹ pé wọ́n ń dá wọn bí ẹran ẹ̀ tó wá máa dà tẹ̀lé wọn lẹ́yìn èyí tó máa ń dùn mí lórí ọ̀rọ̀ àwa Nàìjíríà nìyẹn. nígbàtí King Saheed Òṣùpá tó wà lọ kọrin fún APC tó lọ kọrin fún Barrister Safari Ali ariwo wa pọ̀ǹta nítorí pé àwọn tí wọ́n gbé Saheed Òṣùpá wọ́n sanwó fún wọn ni ṣùgbọ́n Alhaji ẹmọ́jà gbàgbé o Òṣùpá kọrin fún APC lónìí kò ní kó dọ̀la kí PDP sọ fún kọ́mọ kọrin o. ìtàwọn èèyàn ojú wọn. ẹ má jẹ́ ká wá rí Òṣùpá bí ọlọ́tẹ̀ kọ́ o iṣẹ́ ohun wo náà ń ṣe o. iṣẹ́ owó wọn náà ń ṣe o iṣẹ́ orin náà ń kọ. King Saheed Òṣùpá ń kọrin fún APC ò ní pé APC ni wọ́n o. iṣẹ́ owó náà ń ṣe. wọ́n gbé contract wà fún wọn ní iṣẹ́ owó náà ń ṣe ó lè dọ̀la káwọn PDP lọ dọ́bù
ká lọ dọ́bù owó tí APC gbé fún Alhaji Gabriel. ṣùgbọ́n oko ọ̀rọ̀ tó jù sí Ṣèyí Mákindé gan-an ló jẹ́ táwọn èèyàn ń sọ̀rọ̀. okòrò yẹn ló dáa jù torí pé káwọn gómìnà náà fi máa tán ṣe ni tí wọ́n bá ju okòrò jáde àwọn èèyàn onímọ̀ yìí pé gómìnà Ṣèyí Mákindé ṣàdéhùn kò múṣẹ́ kì í dẹ̀ ṣe Saheed Òṣùpá nìkan náà ṣàdéhùn fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣàdéhùn fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣàdéhùn fún. ebe à ń gbọ́ wúrìwúrì lẹ́nu ọjọ́ mẹ́ta pé gómìnà Ṣèyí Mákindé wọ́n fẹ́ yọ Olúbàdàn wọ́n tẹ̀ tí wàá rí ipò gómìnà yẹn bí ẹni pé Ọlọ́run làwọn wọ́n ti gbà yẹ pé ọdún mẹ́rin làwọn ó lò ọdún mẹ́rin ẹ lọ ọdún mẹ́rin ẹ lọ ọdún mẹ́jọ ẹ wàá sọ̀rọ̀ ayé dọ́lọ́run. kò yẹ orí bẹ́ẹ̀. Alhaji ká wo bí tá gbọ́dọ̀ Ọlọ́run wà táwọn gómìnà mọ́tò má ti kó ní ipò gómìnà ẹ ní gbórúkọ wọn mọ́ fọ́gá àdúgbò ẹ tó ń gbowó oríta ní Ìbáṣọ̀run gan yóò wà lórúkọ ju gómìnà lọ. bẹ́ẹ̀ ni àìmọ̀ ẹni tó ti ṣe gómìnà ní tẹ́ ẹ̀ gbórúkọ wọn mọ́. ṣé bí dọ́kà là ń sọ̀rọ̀ mi tí mo sọ wípé ọpẹ́lọpẹ́ bẹ́ẹ̀dẹ̀ tí Prince Ọlágúnsóyè Òyìnlọ́lá ṣe former governor Ọ̀ṣun state láfi mọ̀ pé wọ́n ti ẹ̀sìn yẹn exist bẹ́ẹ̀dẹ̀ tán ṣe táwọn èèyàn lọ láfi mọ̀ pé wọ́n ti ẹ̀sìn yẹn exist wọ́n ti kó gómìnà ṣùgbọ́n tó gómìnà wà gómìnà wọ́n máa ń ṣe bí Ọlọ́run wọ́n máa ń ra wọn bí Ọlọ́run bẹ́ẹ̀ pé ọwọ́ oníkẹ́ lágbára wà wọ́n dẹ̀ ti gbàgbé pé ipò táwọn wà ipò àdánwò nítorí ọjọ́ kan wọ́n á kú ọ bẹ́ẹ̀ ẹlòmíì ò tún bọ́ síbẹ̀ ṣùgbọ́n gbàtọ̀ wọn bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe. ìyẹn ló máa jẹ́ béèrè.